finú sọgbọ́n elédè àpèdè àrà tó kàwé tó gboyè tó gbòye. Awóṣọlá Táíwò Fátósìn akífákan òdodo ààrẹ àsọyẹrẹ fún gbogbo ìlú Ògìjò káfàtà. Afúnṣọpẹ̀lẹ̀ ọ̀rọ̀ kí o ṣàdélé ìfọ́n tuntun tó gbé jáde lélẹ́yìí o. Èṣù kì í ṣe Sátánì làkọ́lé ẹ̀. Tẹ̀wé torí ìjìnlẹ̀ ọ̀rọ̀ bàrà ọgbọ́n yàbí ọ̀nà. Ẹ gbọ́ bí Fátósìn ṣe túṣu ọ̀rọ̀ nísàlẹ̀ kòkò. Lédè òyìnbó, lédè Yorùbá, àtẹ̀dẹ̀ Híbírù. Gbogbo ibi tọ́rọ̀ yìí wà nù Bíbélì àti Kùránì tó tọ́ka sí wípé Èṣù kì í ṣe Sátánì. Àwọn ọmọdé wọ̀nyí kóra wọn jọ. Ẹ gbọ́n tí wọ́n ń wí o. Èṣù is not Satan. Ntí ẹ gbọ́ rí. Fátósìn ò yá wọn àwọn ọmọdé wọ̀nyí wọgbọ́ òmùwé mẹ́wẹ́ kí wọ́n lè mọ̀ wípé Èṣù kì í ṣe Sátánì. Òtítọ́ ni pé bí owó bá rú ọmọdé lójú a sì gbé fágbàkà láyé. Aláìmọ̀ ọ̀kan ẹ̀sìn mi ariwo, aláìmọ̀ ọ̀kan ẹ̀sìn mi agbájá, ẹ má pe Èṣù ní Sátánì mọ́, ẹ yé pe Sátánì léṣù o, ọ̀rọ̀ náà rẹ̀ tẹ́tí gbọ́, kedere ló ẹ má jiyàn, ọ̀rọ̀ náà rẹ̀ tẹ́tí gbọ́. ẹ ò tí ì gbọ́ nǹkankan ẹ tún gbà. Sífà ìràwọ̀ òwúrọ̀ ni Sátánì jẹ́. Orí rẹ̀ gan-an ni ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ ẹbí ti bẹ̀rẹ̀ o. ìkọ́túnlélẹ́ yìí ò gbé sókè. Ọ̀rọ̀ Sátánì pọ̀ nínú Bíbélì kéré mi kọ́ rárá. ẹ tún gbọ́ kan sí i. Ẹ̀yà jinn tàbí àlùjọ̀nù ni ìbílíìsì jẹ́. Ara iná ni Allah ti dá. ẹ tún gbọ́ ilé ìlẹ́nu Fátósìn. Ní Èṣù báwo ni ó ṣe rápálá wọnú Bíbélì lọ? Báwo ni Èṣù ṣe délẹ̀ Lárúbáwá? Ìyàtọ̀ wo ló wà láàrin Sátánì àti Èṣù? Ẹ wò ó ẹ ó gbádùn mi. ṣe gbọ́ bó ṣe ń tún pẹrẹpẹrẹ tó yànnà náà tó ń ṣe láwẹ́láwẹ́. kó lè yẹni tí o bá mọ̀ wípé Èṣù kì í ṣe Sátánì. VCD ẹ̀ àyàwó mọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ Abíọ́dún Lawal ló direct ẹ̀. a ti gbé jáde báyìí o. marketed and distributed by Adisa Music and Video Mart Limited. EU 10 Shop 5 Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos. àtúwọ̀n number 2 Ṣọ́bàndé Street. sádójúkọba Akínbíyì Grammar School ọ̀rẹ́ méjì bus stop Mọ́kọ́lá Ìbàdàn. telephone 08099118186 àti 08088387153. VCD torí tewì ìjìnlẹ̀ tá a pè àkọlé ẹ̀ ní Èṣù kì í ṣe Sátánì. ó ti jáde wìtìwìtì ló ń tà. ẹ tètè lọ ra tiyín o.